Kò sábàámọ̀ kankan nípa ìgbésí ayé mi o, Obesere olórin ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà òǹkọrin fújì ní Abass Akande tí gbogbo èèyàn mọ̀ sí Obesere ọmọ rápálá nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ló ti sọ pé òun ò ní nǹkan kan tó jọ bíi àbámọ̀ nínú ìgbésí ayé òun. Ní kò pẹ́ yìí ní òǹkọrin náà ṣe ọjọ́ ìbí 60 ọdún tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sì bá a dunnú fún ayẹyẹ ọ̀hún. Obesere tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ni ó já gbangba pẹ̀lú ọ̀nà àǹgbà kọrin rẹ̀ tó yàtọ̀ sí tàwọn yòókù níbi ká lo àwọn àṣàyàn ọ̀rọ̀ àti èdè oríṣiríṣi. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún ló sọ ọ́ di mímọ̀ pé kò sí ohun tó jọ àbámọ̀ nínú ọ̀rọ̀ òun nítorí àkọọ́lẹ̀ Ọlọ́run báyìí ó ti dúró lórí gbogbo ẹ̀dá. Ó tẹ̀síwájú pé òun ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni o, òun ò tí ì bẹ̀rẹ̀ rárá. Ó wá ṣàlàyé pé àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé pọ̀ nígbésí ayé òun tóun sì ń dúpẹ́ fọ́lọ́run lé lórí. Ó ní látorí àwọn ọmọ òun tí wọn kàwé nílẹ̀ yìí dé òun fúnra òun tóun ti ní ìwé ìgbélùú ilẹ̀ òkèrè tó fi dé orí àwọn ilé àti ohun mèremère tí Ọlọ́run fi jíǹkí òun. Ó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtẹlẹ́dá ẹ̀. Obesere tún tẹ̀síwájú pé ìtàn ìgbésí ayé òun jẹ́ ohun tí àwọn tó ń bọ̀ lẹ́yìn gbọ́dọ̀ fi ṣe àwòkọ́ṣe nítorí ọgbọ́n ọlọ́gbọ́n báyìí la fi ń ṣọgbọ́n. Fún ìdí èyí òun ti ní in lọ́kàn láti ṣiṣẹ́ lórí ìtàn ìgbésí ayé òun sínú ìwé àti sínú fọ́nrán. Tolúwalékè Àlí ló ń jábọ̀ ròyìn fún Ta Fàájì.